la rí gbọ́ lẹ́tọ̀ lórí Ayekooto TV. Irú ẹyẹ bí ọ̀kí ò sí gbígbó. Bí kìnìún ọlọ́làjù àjẹkújẹran ò sí pé méjì láwùjọ ẹranko. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé. Kí la rí gbọ́ lọ̀gá? Lórí ètò Kí la rí gbọ́? Lẹ́ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé. In line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. Nípa pé káyẹ̀nà náà rọ̀ kó dá sáká. Láì fi gbákan bọ̀kan nú. Lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé. Bó ṣe nípasẹ̀ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìlera, ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian, ètò ìṣèjọba àwarawa, orin, ijó àti eré ayò. Níbi tẹ́tí máa pàdé bàbá wa Ọmọborí owó fúnra lára rẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní. Bóyá ẹ sì fẹ́ bá wa dòwò pọ̀ léyìíkéyìí ìlú tẹ́ bá wà. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843. Ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ ò ti máa wò ó láìsí tàbí ṣùgbọ́n. Wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́. The truth must be told. Mo kí wa, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin lónìí pé Olódùmarè yóò mọ̀ wá pẹ̀lú wa. Lẹ́ẹ̀kan sí orúkọ mi yípadà, Omogbolahan Ayekooto náà ni èmi ń jẹ́. Kí ni tí a tún rí gbọ́ lónìí? Ẹ̀rí a sọ wípé the truth must be told. Pàápàá jùlọ mo tún bá jẹ́ pé gbàgbọ́ ni tí ohun wo ètò wa, a fẹ́ kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa. Bẹ́ẹ̀ ni kí ẹ bá wa tẹ̀ sọ́bẹ̀. Kẹ́lẹ̀ jẹ́ ìnáwó kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mọ̀ wá ní ọlọ́kanjọ̀kan. Lónìí fídíò kan ni tó fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Arákùnrin kan tó pèrè ní Suraju Omogbolahan ni wọ́n ṣe fídíò kan jáde. Wọ́n sì ń pariwo wípé Seyi Makinde àti Honorable Dara Adeleke wọ́n sẹ́ẹ̀tì àwọn pẹ̀lú àwọn àbúrò àwọn bí wọ́n fẹ́ pa àwọn. Ẹ rí i pé tí a bá jọ wò ó nínú làákàyè pẹ̀lú bí wọ́n ṣe fi ojú tí wọ́n ti nà wọ́n tá a bá jọ fi wò ó, a rí i pé nǹkan kan farasin ọ̀rọ̀ ọ̀hún tí ò jọ mọ́ òótọ́. Kí ni ìka àkọ́kọ́ ni wípé wọ́n ní nítorí wípé wọ́n bá Yorùbá nation flag or Yorùbá nation aṣọ nínú ẹrù àwọn ni wọ́n ṣe fẹ́ pa àwọn. Lélẹ̀ tí ó lè jìnnà sóòótọ́. Àkọ́kọ́ ẹ jẹ́ kájọ mọ́ ẹ má jà kàn wò bí wọ́n ṣe ṣe fídíò yẹn jáde. Then we jump into that conclusion pé lóòótọ́ ni gọ́fúnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Honorable Seyi Makinde ọ̀kẹ́ sọ pé engineer Seyi Makinde àti Honorable Dara Adeleke tí wọ́n mention yìí ni wọ́n fẹ́ pa wọ́n nítorí pé wọ́n bá Yorùbá ní aṣọ Yorùbá nation nínú ẹrù wọn. Báwo la sọ Yorùbá ni wọ́n ṣe bá aṣọ Yorùbá nation nínú ẹrù wọn? Ṣé wọ́n search ẹrù wọn ni? Báwo ni wọ́n ṣe jẹ́ síra wọn? Ṣé wọ́n jọ nídìí papọ̀ ni? Torí tó bá kàn wípé má bá Yorùbá nation nínú aṣọ wọn yóò ní tí wọ́n ti jọ sọ pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Àbúrò yìí ni wọ́n rán sí yín. Ọ̀rẹ́ jọ ní yín láti ilẹ̀ torí pé tí wọn ò bá mọ̀ yín rí wọn ò dédé wá náà wọn dédé ṣẹ̀tà àbúrò yín sí yín. Wọ́n ṣàbẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ tó dáa mọ̀ pé àti ìlú òkèèrè lẹ ti ń bọ̀ UK lẹ ti ń bọ̀ ẹ mọ òfin ẹ̀yin náà dá òfin mà. Èèyàn dédé bá aṣọ Yorùbá nation nínú ẹrù nísìnyí kó nítorí ẹ̀ pé òun fẹ́ pa mí kó possible. Ẹ dẹ̀ sọ pé ẹ wọ́ àwọn nǹkan kan wà tí ó farasin nínú ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé tá a bá fojú inú wò ó yẹ kí a lè gbé sínú ọpọlọ wa wípé ṣé lóòótọ́ nìkan tí arákùnrin yìí nǹkan tí wọ́n ń sọ àbí wọ́n kàn ń fabricate irọ́ yẹn papọ̀ mọ́ wọn kí wọ́n wá gbé sí abẹ́ Yorùbá nation. Ló jẹ́ pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe Yorùbá nation àwa tá à ń ṣe Yorùbá nation kó tó di pé a gbé ọ̀rọ̀ kan jáde tàbí a àtàkì ẹnìkan ẹ ká kọ́ farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa ká wo ibi tí ọ̀rọ̀ náà ti ń bọ̀ ká wo iṣẹ́ tí ọ̀rọ̀ náà fẹ́ ṣe ká sì wo èsì tá padà gbé síta fún public pé bó ṣe ṣẹlẹ̀ lè. Lójú tèmi èmi gbà pé nǹkan kan farasin nínú ọ̀rọ̀ yẹn because tẹ́ bá jẹ́ ẹni tó máa ń ṣèwádìí nǹkan dáadáa ẹ kọ́kọ́ béèrè wípé báwo ló ṣe jẹ́ àbúrò yìí tí wọ́n dẹ sí yín kí ni relationship ẹ̀ pẹ̀lú ẹ̀yin àti Dara Adeleke àti Governor Seyi Makinde. Ó wá ṣe jẹ́ pé aṣọ Yorùbá nation ṣé wọ́n dá yín lọ ní ọ̀nà ni wọ́n wá tú aṣọ yín ni àbí nígbà tẹ́ délé tẹ́ dé Ìbàdàn àbí tẹ́ dé Èkó bí tẹ́ wà wọ́n wá kí yín lé wọ́n wá bá aṣọ Yorùbá nation nínú ẹrù yín kó wọ́n dédé bẹ̀rẹ̀ sí ní nà yín nítorí pé ń ṣe Yorùbá nation.
kò ṣeé ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ Mr. Suraju Omogbolahan nǹkan kan bẹ́nu ọ̀rọ̀ ìtẹ́ ẹ̀ sọ tó farasin ẹ̀yin wá tí ẹ̀ ń wò mí jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká jọ lọ fídíò yìí láti lè wò wípé ṣé tí Mr. Suraju ṣe tí wọ́n ń sọ yìí ṣé bó ṣe rí nìyẹn ṣé lóòótọ́ àti lódodo ohun tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí lẹ́yìn ìgbà yẹn àti yẹn wá padà wá á wá jókòó á wá fi ọgbọ́n orí gbé sínú ọgbọ́n orí wa sínú làákàyè wa pé ṣé ní tí arákùnrin yìí ṣé ní tí wọ́n sọ yìí ṣé ní tí wọ́n ṣe yìí ṣé bó ṣe rí gẹ́lẹ́ òun náà nìyẹn jẹ́ ká jọ lọ wo fídíò ọ̀hún. ẹ ló gbogbo lé o ẹ káàárọ̀ o mo wà ní Nàìjíríà báyìí o àwọn gọ́ọ̀mẹ̀ntì fẹ́ pa mí torí mo ń ṣe Yorùbá nation o wọ́n ti fẹ́ pa mí o torí pé mo ń ṣe Yorùbá nation ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ dìde o Seyi Makinde àti Dara Adeleke ó lo gọ́ọ̀mẹ̀ntì ó lo agbára gọ́ọ̀mẹ̀ntì lé mi lórí o lọ́yọ̀ state nìbàdàn mo wà Nàìjíríà bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí o kọ́ ló ń jẹ́ padà sí London láyọ̀ ojú mi o bí mo ṣe kú lẹ́rí yẹn o mo dé mo ń sọ mí dà òun lè rí yẹn o gbogbo ilé ẹgbà mi o ẹgbà mi ẹ bá mi gbé síta ẹ jẹ́ kí gbogbo èèyàn rí o ẹ jẹ́ kí wọ́n rí nǹkan tí wọ́n ń ṣe ní Nàìjíríà o ẹ jọ̀ọ́ ẹgbà mi o Honorable Dara Adeleke àti Seyi Makinde torí mò ń ṣe Yorùbá nation àwọn ni wọ́n atáàkì mi o wọ́n tún gbé mi lọ police station wọ́n tún tì mí mọ́lé o mi ìmọ̀ tí mo ṣe wọ́n láṣọ Yorùbá nation láyé nínú báàgì mi lásán ni o mi ìwọ́ o ẹ ṣàánú mi o gbogbo lé mo wà lẹ́kọ̀ọ́ báyìí mo wà Nàìjíríà báyìí o mo ti fẹ́ kú o Ọlọ́run jẹ́ n padà láyọ̀ ni o Ọlọ́run jẹ́ kí n padà sí London UK láyọ̀ ẹ bá mi sọ fún UK government kán tètè intervene ni o ọ̀la èní ni máa gbéra kò ní UK o kò ní Nàìjíríà tí máa dé UK lẹ́ni o èní ni mo fẹ́ gbéra o ẹ wò mí o mi ti kúrò o bí mo ṣe wà rè o ẹ jọ̀ọ́ o gbogbo lé ẹ ṣàánú mi o ẹ bá mi gbé síta fún gbogbo èèyàn kí wọ́n tún rí o orúkọ tí tèmi ni Suraju Omogbolahan Gbàdàmọ́sí òun ló wà lórí páálí mi UK ni mò ń gbé UK ni mo decide sí o ẹ ṣàánú mi o ẹ gbà mí o lẹ́kan àbúrò mi náà plan fún mi o wọ́n tú àbúrò mi náà fi mú mi o ẹ gbà mí o lẹ́kan Gbàdàmọ́sí àbúrò mi gangan ọmọ ìyá mi bàbá mi tú ẹ̀ náà fi mú mi o wọ́n náà fi wá mú mi o ẹ ṣàánú mi o àbúrò mi ló gbàbọ̀dé fún mi o Honorable Dara Adeleke ní Ìbàdàn lọ́yọ̀ state àti Seyi Makinde wọ́n fẹ́ pa mí o ẹ gbà mí o. ẹ ló gbogbo lé o. ẹ̀yin wa ò ní ẹ ti gbọ́ yìí Mr. Suraju Omogbolahan Gbàdàmọ́sí àwọn ni wọ́n sọ̀rọ̀ tẹ́ gbọ́ yìí wọ́n ní Lẹ́kan Gbàdàmọ́sí tí jẹ́ àbúrò àwọn ọmọ ìyá àwọn àti ọmọ bàbá àwọn òun náà ni wọ́n lò láti lè fi mú àwọn. Yorùbá bọ̀ wọ́n ní ẹni ọ̀rẹ́ dà wọ́n ní kó má ṣe bínú wọ́n ní ẹni abínibí gan a máa dání. ẹ jẹ́ kí n gbà pé lóòótọ́ òun ni Mr. Lẹ́kan Gbàdàmọ́sí da ẹ̀gbọ́n nítorí àwa ò sí ń bẹ̀. ṣé tí Mr. Lẹ́kan Gbàdàmọ́sí bá wá da ẹ̀gbọ́n lórí kí ló fi da ẹ̀gbọ́n ibi tó kù táwa jọ ronú sí tájọ gbé sí nìyí. Àkọ́kọ́ nú ẹ̀ gẹ́gẹ́ bí ọgbọ́n àti òye tèmi tí ò bá sí nǹkan kan láàrin Lẹ́kan Gbàdàmọ́sí Honorable Dara Adeleke àti Seyi Makinde mi rò pé wọ́n lè lò ó wá fi sẹ́ẹ̀tì Mr. Suraju. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin nǹkan kan bẹ láàrin wọn yàtọ̀ sí ọ̀rọ̀ Yorùbá nation. Mr. Suraju kàn fẹ́ fi Yorùbá nation wọlé ni ó sì ṣe lápá kejì kí Yorùbá nation wà ń bẹ̀ ṣùgbọ́n Yorùbá nation lè síbẹ̀ torí pé kì í ṣe àsìkò rálì la wà kì í ṣe àsìkò tá à ń polongo tá à ń ṣe rálì kọ́ la wà ẹ̀yin travel láti Nàìjíríà wálé ni kì í ṣe pé ẹ wálé fún Yorùbá nation program ẹ wálé on your own program ẹ wá sí Nàìjíríà on your own project ẹ dẹ̀ wọ aṣọ Yorùbá nation. I've seen so many people tí wọ́n ní aṣọ Yorùbá nation lọ́wọ́ tí wọ́n travel from outside the country lọ sí Nàìjíríà tí wọ́n arrest wọn tí wọ́n mú wọn. Mọ̀rọ́fà tí wọ́n bá ti bá wọn níbi tí wọ́n ti ń ṣèjàmbá àbí tí wọ́n ti ṣiṣẹ́ láabi. Látàrí ìdí èyí òun lèmi ṣe rò wípé ẹ sọ òtítọ́ àti òdodo tó wà nínú ẹ̀. Wọ́n wá bá aṣọ Yorùbá nation nínú báàgì yìí ni ẹ wọ̀
ṣé àbúrò yín Lékan ló tú báàgì yín ni ló bá aṣọ Yorùbá nation nínú ẹ̀, àbí ọ̀nàrẹ́bù Dáre Gbàdámọ́sí ni wọ́n tú báàgì yín ni wọ́n bá aṣọ Yorùbá nation nínú ẹ̀, àbí Seyi Makinde ló tú báàgì yín ló bá aṣọ Yorùbá nation nínú ẹ̀. Ẹ dẹ̀ sọ ẹni wọ́n gbé yín lọ sí police station. Tí wọ́n bá gbé yín lọ sí police station, kí ni report tẹ́ kọ ní police station, kí ni report tí prison yìí pẹ́ ṣe? Because fún one details bẹ́ẹ̀ ṣe lọ police station, bẹ́ẹ̀ ṣe kúrò ńbẹ̀, báwo ni wọ́n ṣe gba bail yín, báwo ni wọ́n ṣe release yín, kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín tán fi gbé yín lọ sí police station, kí lorúkọ police station tí wọ́n gbé yín lọ yẹn gan? Because the information must be detailed láti lè wo bí àwa tá à ń sọ̀rọ̀ náà ó ṣe lè dá sí i àti láti lè dá sí i, nítorí pé kí gbogbo gbọ́rọ̀gbọ́rọ̀ kó rántí pé òun tóun bá fẹ́ sọ òun gbọ́dọ̀ sọ pẹ̀lú làákàyè. Àwọn tẹ̀ ń fẹ̀sùn kàn yìí tí ò bá sí nǹkan kan láàrin ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tó yàtọ̀ sí Yorùbá nation, wọn ò lè déédéé sọ wípé àwọn fẹ́ pa yín nítorí pé wọ́n bá aṣọ Yorùbá nation nínú ẹrù yín. After all, kì í ṣe Nàìjíríà lẹ́ ń gbé, láti UK lẹ́ ti wá. Tẹ́ ẹ bá líǹkì ẹ̀ mọ́ terrorist or tẹ́ ẹ líǹkì ẹ̀ mọ́ àwọn nǹkan míì, a lè sọ pé because situation ti Nàìjíríà wá ń sìn might be true. Tẹ́ ẹ bá náà àbúrò yín fẹ́ set yín láti kidnap yín sìn pẹ̀lú pé wá láti UK, 100% believe ni àwọn èèyàn believe ẹ̀. Yálà kẹ́ manipulate ẹ̀ or kẹ́ má manipulate ẹ̀, but that statement pé mo wá láti UK o, àbúrò mi set mi up o, wọ́n fẹ́ kidnap mi o, I'm telling you, people will stood up for you because it's genuine and it is real. With situation in Nigeria now, with the present situation in Nigeria now, nobody will doubt you, sir. But pé sọ wípé wọ́n fẹ́ pa yín pé wọ́n bá aṣọ Yorùbá nation nínú ẹrù yín, irọ́ tó jìnnà sóòótọ́ òun ni. Ẹ̀dẹ̀ mọ́dẹ̀ lò ó láti jẹ́ kí àwọn èèyàn tí ó bá máa wá tẹ̀síwájú láti máa gbọ́rọ̀ yìí kí wọ́n ṣe àsìgbọ́ tàbí kí wọ́n ṣe àsìsọ. Everybody have his right to his own opinion láti jọ̀jọ̀rọ̀ bó bá ṣe wù ú, ṣùgbọ́n ẹ jẹ́ ká lo ohun tí wọ́n ń pè ní ọgbọ́n pé ṣé lóòótọ́ ni tárákùnrin yìí sọ. Nínú gbogbo tí wọ́n sọ yìí, mi ò tí ì rí element of the truth níbẹ̀. Mo ní àwọn èèyàn tí wọ́n wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n dẹ̀ ń wọ aṣọ Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ sìn tí ó ti sẹ́ni tó mú wọn, tọ́lọ́pàá gan ò mú wọn. Ẹ jẹ́ kí Mr. Suraju Omogbolahan kí wọ́n jáde kí wọ́n wá sọ tó jẹ́ òótọ́ àti òdodo nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Kì í ṣe nítorí Yorùbá plot tí wọ́n bá nínú ẹrù yín ní tó ṣẹlẹ̀ sí ṣe ṣẹlẹ̀. Nǹkan míì ló wà láàrin ẹ̀. Mo sì ń fi àsìkò ìrọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ tàbí tí ó bá dá sí, ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ ká ronú tá a sọ, ẹ jẹ́ ká ronú ọ̀nà tá a gbà dá sí. I might be right, also I might be wrong, but lójú tèmi bó ṣe rí ni pé kò ṣeé ṣe fún àbúrò yín kó wá set yín up pẹ̀lú àwọn kálíbà lórí tẹ́ dárúkọ yìí, Honorable Dare pẹ̀lú Seyi Makinde, that is the present governor of Ibadan State, Ọ̀yọ́ State. Wọ́n wá set yín bọ̀ torí pé ẹ wọ aṣọ Yorùbá nation. I mean, look, báwo ló ṣe rí létí yín ganan? Èèyàn tẹ́ ń gbọ́ mi, báwo lọ̀rọ̀ yẹn gangan, báwo ló ṣe rí? Ǹjẹ́ sódùn gbọ́, sódùn sọ, sódùn wí? Kò dùn gbọ́, kò dùn sọ, kò dẹ̀ tó dùn wí pàápàá. So látàrí ìdí èyí, ẹ jẹ́ kí gbogbo owó mọ̀ tábà máa sọ nípa àwọn fídíò eléyìí tá a máa rí ayélujára báyìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé kò papọ̀ mọ́ ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ń sọ yìí, tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọ̀rọ̀ wọn máa ń rìn, ṣùgbọ́n tí wọ́n máa ń mọ̀ láti lọ ìdí ẹ̀ mọ́ ọ̀rọ̀ Yorùbá nation kí wọ́n lè ní ìtàmọ̀ sí a wide publicity pé káwọn èèyàn lè bá a kànú yín torí pé wọ́n ń nà yín. Ṣùgbọ́n kí ni tí wọ́n ṣe? Ẹ lọ sí police station pé wọ́n ń nà yín lọ́nà ẹ̀tọ́, wọ́n á sì dá sí i. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ló bí mi ṣe rí òun náà nìyí o. Ìwọ náà tó bá pójú mi ni wọ́n náà bá fi rí ẹlẹ́kọ̀ọ́sá comment section yìí. Ẹ ṣé púpọ̀ o. Lẹ́ẹ̀kan sórí padà Ọmọbùrẹ̀ owó Ayekooto òun náà ni èmi ń jẹ́. Ẹ jẹ́ ká máa rántí wípé tá a bá máa sọ̀rọ̀
káwọn rántí pé àwọn kan ni wọ́n máa gbọ́. Kò ṣeé ṣe kí wọ́n nà yín nítorí pé ẹ wọṣọ Yorùbá Nation. Mr. Suraju Omogbolahan Gbàdámọ́sí, kò ṣeé ṣe bẹ́ẹ̀. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ó dìgbà kan náà. Ire o.